bàbá mufti náà wá sọ̀rọ̀ wípé Ànábì gẹ́gẹ́ sọ wípé la tasubbu ashabi, ẹ má bú àwọn sàhábà mi o, ló wá correct up lé lórí pé òun mà sírí àdó kan nípa wọn tí wọn bá ti dákẹ́ òun gbá sírí àdó jáde, gbé jáde. Èmi tí mo mọ̀ pé nǹkan kan ò gbọdọ̀ sí mi látọwọ́ yín, wò bí yín dá, tí wọ́n bá bí yín dá ẹ fi nǹkan kan sí mi látọwọ́ yín, yàtọ̀ sí pé ẹ mú ọlọ́pàá wá fi ààrẹ sí mi. Ẹ̀yin ẹ jẹ́ kí àwọn kí nǹkan kọ́kọ́ pàdé mi kán láwọn fẹ́ àtáàkì mi lórúkọ yín, bí èsẹ̀ yẹn dáràn kẹ́ni kó má àtáàkì mi ni. Ìyẹn ọmọ tó ń bẹ l'Amẹ́ríkà tọ̀ ìwọ́n ń dún mọ̀húrú mọ́ bàbá mufti Ìlọrin wípé òun ó gbé ọ̀rọ̀ àdó jáde. Ọlọ́run ò ní jó dáa fún ọ tó bá ti gbé jáde. Kí ló dé tẹ́ ẹ rí báyìí? Kó má sọ kí ni mọ́, kí a máa sọ̀rọ̀ sàhábà láìdá, ká máa sọ̀rọ̀ àwọn sàhábà láìdá, kó wá jẹ́ pọ́dọ̀ ọdún láàmà yẹpẹrẹ sàábé tá a sì sọ pé Ànábì là ń tẹ̀lé. Oníkálùkù wá ń sọ stáǹdì tiẹ̀. Nìrẹ́ wá jáde ló kọ right up wípé wàá tú àṣírí àdó. Kò ní dá fẹ́ni tó máa ń pa àṣírí àdó tí ó tú. Ṣé ń bí tá a lọ ayé dé yìí? Ókè, nítorí kí wọ́n má bàa sọ̀rọ̀ àdó ní ìsìn ká ní kẹ́ máa bú sàábé lọ. Fún kí ni? Ẹ̀yin tẹ́ fi jẹ oyè Arákangúdù, ẹ pé ẹ̀yin lè bú máa dùn, ẹ̀yin lọ̀rọ̀ máa dùn, kìí ṣàwa. Ẹ rí pé eré ni pẹ́pẹ́yẹ ń fomi ṣe ni ó jẹ́ fáwa. Gbogbo ìbanilórúkọ jẹ́, ìparọ́ mọ́ ni, ìdúnkokò mọ́ ni àti jákujàku míì. Ṣé rí pé kò lé lára tiwa, ń ṣe là ń sayé míì lọ, ẹ̀yin ní máa dùn. Ẹ pé ẹ kìlọ̀ fún. Níjọ́ wo ni ẹ̀yin tẹ́ ń pe ayín lọ́mọ Ìlọrin yìí, níjọ́ wo lẹ tó fẹ́ gbọ́ná? Ọdún wo lẹ gbọ́n? Èdè àìyedè wà láàrin ọmọ Ìlọrin sọ́mọ Ìlọrin. Ẹ ní kí òun tójọ́ máa Abẹ́òkúta ó gbẹ́nu sọ́hùn kó má dá sí. Ẹ wá sọ̀rọ̀ lé kéwú pé ọ̀rọ̀ lé kéwú wa ni ẹ má dá sí o. Ká má dá sí kẹ́ ẹ fa ẹni tó bá Ìlọrin gbé oyè mufti fún lásọyá. Ẹ̀yin tí ẹ wá kóra yín jọ tẹ́ ẹ fúnrú eléyẹn ní lìsánù tẹ́ sì lẹ́ ń dìfẹ́ǹdì àwọn bàbá Ìlọrin. Bàbá abo ni bàbá mufti o, tó fi kọ right up tó pọ̀ tó yẹ látàárọ̀ tẹ́ sì dá lóhùn padà pààrán. Ẹ̀yin lẹ ṣe mọ́jẹ̀ agbọ́ sí i lọ́wọ́. Àfá Abdulrauf Salman, you are welcome. Ọlọ́run aṣàlékún dáadáa fún yín. Ẹ̀yin àti ẹlẹ́jọ́ dòwò pọ̀, ìsàwọ̀ àti ẹ̀.
nígbà tó bá wá di bàbá mufti lásọmú tó sì gbé epo tó fẹ́ yí ilé wọn lórí, tẹ́yìn wá ní Ìlọrin lè torí àwọn àfá àwọn bàbá lẹ̀ ń jà fún. Bàbá wo ni Sheikh Suleiman, bàbá wo ni bàbá mufti? Àwọn sínú àfá Ìlọrin mọ́ òjìdí mufti. TJ Caterpillar, you are welcome. Àmì àtẹ̀yìn náà Ọlọ́run ní ra yín láre, ẹ bá wa share rẹ̀ jọ̀ọ́. Adéníyí Àbẹ̀fẹ́ ẹni ìtàn, you are welcome. Wa alaikum salam, Ọlọ́run á ṣàlékún dáadáa fún gbogbo wa. Ẹ má bá mi share rẹ̀. Ẹlẹ́ ń jà fún ìlú, àwọn bàbá wa lẹ sì ń jà fún. Ẹni ẹ wá gbé sẹ́kún tó jẹ́ lìsánù yín wá lóhun fẹ́ máa faṣọ bàbá mufti ya, pé òun láṣìírí àdó kan lọ́wọ́, òun ó tú síta. Torí pé bàbá mufti sọ̀rọ̀ àwọn sàhábà wípé Ànábì Muhammad ní la tasubbu ashabi, ẹ má bú àwọn sàhábé mi o, ẹ má bú àwọn sàhábé mi o. Oníkálukú wá ń sọ tí ẹ̀ pé kò sí yẹ ká ya sọmọ́ sàhábílá o, àwọn náà bá Ànábì ló gbá o, kò dá báyìí o. Bàbá mufti náà wá sọ̀rọ̀ wípé Ànábì gẹ́gẹ́ sọ wípé la tasubbu ashabi, ẹ má bú àwọn sàhábà mi o, ẹ má yasọ mọ́ wọn láà. Ẹni tó bá yasọ mọ́ wọn lára bí ìgbà tó yasọ mẹ́mí Ànábì lára náà ni. Ẹni bá sì bá ń pọ́n wọn lé, èmi Ànábì náà ló pọ́n lé. Ìyẹn ni ọmọkùnrin tí àwọn kan ẹgbẹ́ kankan kóra wọn jọ súkútú ló wá kọ̀rọ̀ ìtọ̀pù lé lórí pé òun mà sí rí àdó kan nípa wọn. Tí wọn bá ti dákẹ́, òun gbá sí rí àdó jáde, gbé jáde. À ń ẹ̀spẹ̀tì ẹ̀ sẹ́ẹ̀sẹ̀ yẹn ni. Láwa tá a ti mọ̀ kó nírọ́ ni ẹ́. Àwa tá a ti mọ̀ wípé tó bá rí àṣìṣe nípa èèyàn ó kírìétì ẹ̀ ni. Láwa tá a ti mọ̀ ẹ́ àti sí ẹ. Àwa àyẹn ló mọ̀ wá dẹ́rùbà pé o láṣìírí kan lọ́wọ́ nípa wa, gbé jáde. Àtàṣírí àdó, àtàṣírí sẹ́rẹ́, àtàṣírí kèǹgbè, gbé jáde. Àwọn sàhábà, ẹnikẹ́ni tó bá fi ẹnu àbùkù kàn wọ́n tí ò bá túbá tó fi lọ bọ́lọ́n kò ní kàánú Ọlọ́run. Ẹnikẹ́ni lápé, ẹnikẹ́ni. Àwọn ẹgbẹ́ tí wọ́n gbé iṣẹ́ fún ọmọ Abẹ́òkúta pé kó máa fa àwọn àfáà Ìlọrin lásọyà yìí, ẹ tètè dismantle wọn. Ẹ dismantle wọn, irọ́ ni wọ́n ń pa. Bàbá mufti ni wọ́n kọrúkọ wọn sórí afẹ́fẹ́ yìí. Ẹni táwọn ẹgbẹ́ yẹn wá gbéṣẹ́ fún ló kọrúkọ bàbá mufti o. Tí ń túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ yẹn náà ló gbéṣẹ́ fún pé kó fa bàbá mufti lásọyá, kó parọ́ mọ́ wọn, kó yẹpẹrẹ wọn nítorí ọ̀rọ̀ àwọn sàábé. Ẹ dismantle wọn kì í ṣe ẹgbẹ́ tí ń ràn lọ́wọ́ pẹ̀lú ìgbésẹ̀ eléyìí. Ẹni tí wọ́n gbéṣẹ́ fún ṣe bí nǹkan kan ló pilẹ̀ ẹsẹ́ tí ń jẹ́. Kí ló pilẹ̀ rẹ̀ gan? Ẹni tí ẹ wá ní oníṣẹ́ tí ò dá ń bú àwọn bàbá kò wá bú àwọn bàbá mọ́. Ẹni tẹ́ ẹ gbé ọ̀rọ̀ kọ́ lọ́rùn pé ń bú àwọn bàbá kò bú àwọn bàbá mọ́. Àtẹni ó tó àtẹni tí ò tó kò sẹ́ni tí ó sọ̀rọ̀ sí.
àfáà Saheed Shittu ta ni ò sọ̀rọ̀ sí tán ẹni tí ò tó bá tẹ̀ẹsẹ̀ rẹ̀ tí ń wọ sọ̀rọ̀ sí kò wá sí nǹkan yẹn mọ́ wọ́n wá dún sí ojú ọ̀nà Ọlọ́run ọba sọ pé Ànábì Muhammad sọ pé wọ́n dún sójú ọ̀nà yẹn kẹ́ wá pẹ́ ní tẹ́yìn náà gbéṣẹ́ fún wípé tọ̀ ìta abẹ́kẹ́ ni yí ó ṣe ó ti ṣe o lillahi alhamd ẹ parí ìyókù ó wá dàdánwò gbàrànmí wá dẹlẹ́rù ajínigbé dọ́kọ irú yẹn wá ń dà yín síbáṣìbo ẹ wá ń sọ fún pé kó jẹ́ kẹ́ ẹ parí ìjà yín wá ń pè ò ní parí nítorí pé bíjà yẹn báyìí ti parí òun kò ní content kò lágbèkalẹ̀ kò ní ìròrí gidi táyé fẹ́ jẹ lérè lára ẹ̀ ìtí ń ṣe tí ìwọ̀nba àwọn tó máa fi mọ̀ náà rèé tọ́ ó wá rò ó pé bíjà ibà ti parí kí lòun ó tún máa ṣe táyé òfin ní gbàgbé òun torí kò ní wàásí tí ó ṣe kò mọ̀ kí ó tó ṣe wàásí ẹ̀wá ń torí pé ẹ̀fẹ́ ṣẹ̀ ẹ̀wá ń yọ̀ǹda rẹ̀ kó mọ bá tó pọ̀ tó yìí jẹ́ ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí kìí ṣe fídíò tí ó pẹ́ torí mo ní tẹ̀síìrì ìrọ̀lẹ́ tó bá fi di 3:30 ní ìsìn máa close ẹ̀ mo lè gba kọ́ níwọ̀nba ẹ bá mi share program yìí flashback ẹ jẹ́ bá mi replay rẹ̀ torí Ọlọ́run mo fẹ́ kí gbogbo èèyàn ó gbọ́ pàápàá jùlọ àwọn bàbá wa nílọrin àwọn ẹgbẹ́ tí wọ́n kóra wọn jọ tí wọ́n rán ọmọ Arákangúlù ìníṣẹ́ àwọn ìyẹ́bùn ní ìsánù ẹ dìsmátò ẹgbẹ́ yẹn kọ́mọ̀ pẹ̀rọ àwọn ọmọbà lọ ní mọ́ ènìyàn ilé tó wá fún ní oyè Arákangúlù a mọ̀ pé a tóbi mọ́sẹ̀ bá wí ló pọ̀ láàrin wọn kí n tó pọ̀ tó bá yín ọmọ ẹsẹ̀lẹ̀ láàrin ẹ̀gbọ́n sábúrò bàbá sọ́mọ ọmọ sí ìyá kásì má rí àgbàlagbà kankan tó lè sọ àsọyé ń bẹ̀yẹ kálàáfíà ó sì fi jọba so ẹni tí wọ́n ń da gbogbo ẹ̀ pọ̀ lẹ́wà fún lórí Arákangúlù wá ìwọ̀n ń sapá báyìí pé òun l'Arákangúlù kí ni tí wà pẹ̀lú ọ̀rọ̀ Arákangúlù ẹni báyìí wá lé bàbá Múfútí sórí igbá tí wọ́n ń ṣe jákujàku pẹ̀lú bàbá Múfútí tí tó fẹ́ máa parọ́ mọ́ wọn ẹ dákun ta ní ń parọ́ mọ́ yẹn ṣé kìí sọba lọ́rin ni ẹ̀yin ẹgbẹ́ burúkú yìí kí wá ní tẹ́lẹ̀ ń jà fún gan kí lẹ́ ń jà fún gan abẹ́ ìgbàgbé pé ọba Ìlọrin rẹ̀ mọ́kítàbà ìní wọ́n fún bàbá Mufti Sheikh Suleiman ní oyè Mufti ni bí bàbá wọ́ba Ìlọrin bá sí bàbá ti yín bàbá ti wà ní bí bàbá wọ́ba Ìlọrin bá sí alápọ̀nlé ti yín alápọ̀nlé ti wà ní wọ́n bí bàbá ọba Ìlọrin bá ṣe àfáàgbà àfẹ́ẹ̀sìn lọ́dọ̀ tí àfẹ́ẹ̀sìn ni wọ́n fàwà ẹni tí bàbá ọba Ìlọrin báyìí ti náwọ́ sípò làfáàgbà fàwà gbogbo ọ̀nà tó kóntọ̀ wọn ti jáde irú ìgbàkúta ní fàwà lájí àgbà ńlá ní fún bàbá Múfútí tòní irú ìgbàkúta ní fún bàbá apá ọ̀kági ńlá ní fún bàbá Múfútí tòní irú ìgbàkúta ní fún bàbá Múfútí kẹta tí í ṣe bàbá wa Khalifatul Adabiya àkọ́kọ́ ńlá ní fún bàbá Múfútí tòní
èèyàn wá kọrú right-up yẹn, ẹ̀yin tẹ́lẹ̀ ń dìfẹ́ǹdì lọrin tẹ́ torí ẹ̀kọ́ra yín jọ tẹ́ sọ́ra yín lẹ́gbẹ́, ẹ sì ń jẹ́ ká máa dúpọ̀ bá sí láàrin yín mọ́. ṣé ipa ayé mọ́nì tèmi ó sì ká kí n wà láàrin yín kí ẹni tí ẹgbẹ́ tí mo wà nú ẹ fún ní oyè pé òun ni lìsánú àwọn kó lóun wá fẹ́ máa farú aṣọ yíya, yìí sì gbá aṣọ yẹ fún ìlú ọmọ ya èmi Habibu Daisola. Antum la ta'rifunani, mẹ́rin tẹ́ ń bá pò. Èmi tí mo mọ̀ pé nǹkan kan gbọ́dọ̀ sí mi látọwọ́ yín, wò bí yín dá. Tí wọ́n bá bí yín dá, ẹ fi nǹkan kan sí mi látọwọ́ yín, yàtọ̀ sí pé ẹ mú ọlọ́pàá wá fi ààrẹ sí mi. Ẹ̀yin ẹ jẹ́ kí nǹkan kọ́kọ́ pàdé mi, kán láwọn fẹ́ àtáàkì mi lórúkọ yín. Bí èsẹ̀ yẹn dáràn, kẹ́ni kó má àtáàkì mi ni. Kí ló dé? Ọ̀rọ̀ tó yẹ kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gbàgbà kẹ́ ẹ dìde sí, kìí sọ̀rọ̀ dùnú náà. Ládùrú wàhálà ṣéwò Adam, ṣé nǹkan dùnú lélẹ́yìn ni? tó ẹ ń bá wọn sọ̀rọ̀ bí ìgbà tí àfẹ́rẹ́ ṣéwò Adam. Tẹ́ ẹ bá kọ right-up kalẹ̀, right-up ẹ gbígbà pé à ń bá ṣéwò Adam máa sọ̀tá lẹ̀ ń kọ, kò ní dá fẹ́ni tí bá ṣéwò Adam máa sọ̀tá. Ẹni tó kórìíra Mudirul Markaz kò ní dá fún nítọ̀hún, òfò ní ó ṣe inú àwẹ̀ mú wáyé. Kí ni yóò kórìíra Mudirul Markaz fún? Kí ni yẹn sì fẹ́ kórìíra ṣéwò Adam fún? Wàhálà tí ṣéwò Adam ṣe kalẹ̀ nínú ẹ̀sìn sáà tí rẹ́ni tó bá ní agbárin ibi táwọn bà ṣe wàhálà, lágbárin tí wọ́n ta ló bá ẹnu mí náà gbàgbẹ́rin mí lọ tí ṣéwò Adam náà bá. Ọlọ́mọ́sà kẹ́ gbogbo wọn papọ̀, àwa gbà pẹ́ ní eré gbogbo wọn. That useless àrákangudu jákujàku yẹn, òun náà ní sọ̀rọ̀ Sheikh Sauban níjò ní látẹnu rẹ̀, ìsìn pé Sheikh Sauban lọ máa lè ní àtẹnu kìlú burúkú yẹn, ní àwọn èdè àìyedè tí ń dùn wá wípé kọ́lọ̀ wọ́n sá dákun kó dá sí kálàrí ìjọba. Bí i wá bá ṣe ẹ̀ṣẹ̀ nǹkankan alẹ́tọ̀ sí níwọ̀n bá ibá màálù wọn ni wá táàní rẹ̀. Ẹ̀yin ẹgbẹ́ tí ẹ̀yìn táwọn wí tí ẹ̀ bá ìpè tí ó bá ìdáwọ́lé jákujàku tó kọ ọ̀yẹ, la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Ẹ mà pọ́lọ̀ wọn bí sọ bí èèyàn kan ọba gbogbo ayé ni. Ẹ gbà pé bẹ́nìkan bá di yọ̀lọ́jà ẹnìkan ní ìtù tó bá délé. Ẹ gbà pé wọ́n bú lágbájá wọn mọ́ tó bá lẹ́nu onítọ̀. Tí ẹ bá wá ṣe wípé àkúpọ̀ ọkú tí máfàrò kátàn lé gàlà, kí irú ìyẹn ó máa dá sí ọ̀rọ̀ lọ́rin kó máa dá sọ́rọ̀ ẹ̀sìn, wọ́n á kábàámọ̀ fáwọn bí ọ̀yìn iṣẹ́. Òpó ẹyọ kan ló sọ ẹgbẹ̀rún ní lọ́bọ̀ ní padà wá bọ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ àfà láti ìlú rẹ̀, ẹ̀yin tẹ́ jẹ́ àfà láti ìlú Adárúgúdù, Gíwá Adárúgúdù, Gíwá Àrákangúdù, ẹ kìlọ̀ fún tó bá dá ọ̀rọ̀ kankanlẹ̀ nípa bàbá Mufti lẹ́ni tó ń bà wọn lórúkọ jẹ́. So ọlọ́run aṣíjú àánú wò wá, ọlá gbogbo àwọn ẹni rí wájú ọlọ́run ọba.